pè ìyàwó ẹ̀ ní first lady. Lẹ́yìn obìnrin ẹ̀ máa jẹ president. Ó yá kí ẹ̀ máa fọ́fọ́. Ṣé sójà ni? Sójà làwọn táwọn pè ní bọ́sùmá. Ìkẹyìn obìnrin kẹ máa fọkọ sí ẹ sọ wípé ẹ̀yin ni ìyá wa. Ẹ̀yin lẹbí wa ó dá yín lójú. Ẹ parí ọ̀rọ̀ yìí nínú ọkùnrin pẹ̀lú obìnrin àlọ́ lọ́rùn kọ̀ọ̀kọ̀dá ní báwa ọkùnrin ní nínú ìyá wa lọ sí yọ yín jáde. Níbo lẹ wá sí ìdíwà lọ́mọ. Ìkẹyìn obìnrin kẹtù máa bá kọ sí ẹ sọ wípé kò sí ohun tábùrí ṣe obìnrin ò lè ṣe. Obìnrin tó bá dá lójú tó náwó kò sí tábùrí ṣe obìnrin ò lè ṣe. Ẹni tẹ̀ lọ́wọ́ yẹ ṣẹ́ ní sábàdà dàbá lójú àgbà mi. Ọkùnrin ni wọ́n á fi hàn yín. Bẹ́ẹ̀ni ọkùnrin ṣe rú rẹ̀ lóbìnrin ò lè ṣe. Ṣẹ́ra wọn bẹ̀rẹ̀ ní ọjọ́ máa bẹ̀rù. Wọ́n máa bọ́ sí ń bẹ̀. Wọ́n máa sọ pé òun mú nípa lábẹ́ bàjẹ́ yìí. Àtijọ́ táláyé ti dáyé. Ẹ̀ẹ̀kan lẹ́yìn obìnrin múyàn lẹ́múyàn nílé ayé. Torí bẹ́ẹ̀ táwa ọkùnrin àkọ́kọ́ múyàn yá. Ìyẹn nígbà èwe tí bọ̀bọ̀ bá dàgbà bí kú ò bá papọ̀.